Dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Ọba ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú àti ojú etí arígbà. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ láti rí ọjọ́ ìsinmi mìíràn nínú oṣù ìkọkànlá. Ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Ògo ni fún orúkọ yín, nítorí a rí ọjọ́ àìkú èyí láyọ̀ àti àlàáfíà. Àìkú baálẹ̀ ọ̀rọ̀ yóò sì wá wa wálé ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́nu yóò ṣe ayé àti ọkàn wa rere. Tí ẹ rí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ẹni ọjọ́ àìkú ọjọ́ kejìlá oṣù kọkànlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé dídi tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run apá kìíní. Dídi tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run apá kìíní. A mú àkóso orí wa nínú ìwé orin Dáfídì orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹjọ. Ìwé orin Dáfídì orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹjọ tí ó kà báyìí pé Olúwa, èmi ti ń fẹ́ ibùjókòó ilé rẹ, ibi àgọ́ ọlá rẹ. Olúwa, èmi ti ń fẹ́ ibùjókòó ilé rẹ, ibi àgọ́ ọlá rẹ. Nígbà tí àwọn ohun bíbélì kíkà wà nínú ìwé orin Dáfídì orí ìkọkàndínlọ́gọ́fà ẹsẹ̀ ìkẹtàdínníàádọ́rùn-ún títí dé ẹsẹ̀ ìkejìléníàádọ́fà tí ó kà báyìí pé èmi ti ń fẹ́ òfin rẹ tó. Àṣàrò mi ní ojoojúmọ́. Nípa àṣẹ rẹ ìwọ mú mi gbọ́ ju àwọn ọ̀tá mi lọ. Nítorí tí o wà pẹ̀lú mi títí láéláé. Èmi ní ìyè nínú ju àwọn olùkọ́ mi lọ. Nítorí ẹ̀rí rẹ ni àṣàrò mi. Èmi yè, òye mi sì ju àwọn àgbà lọ. Nítorí tí mo pa ẹ̀kọ́ rẹ mọ́, mo sì fa ẹsẹ̀ mi sẹ́yìn kúrò níbi ọ̀nà ibi gbogbo, kí èmi kí ó lè pa ọ̀rọ̀ rẹ mọ́. Èmi yóò yà kúrò ní ìdájọ́ rẹ, nítorí pé ìwọ ni ó kọ́ mi. Ọ̀rọ̀ rẹ ti dùn mọ́ mi ní ẹnu tó, ó ju oyin lọ ní ẹnu mi. Nípa ẹ̀kọ́ rẹ èmi ní ìyè nínú o. Nítorí náà mo kórìíra ọ̀nà èké gbogbo. Ọ̀rọ̀ rẹ ni fìtílà sí fún ẹsẹ̀ mi o, àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Èmi ti búra, èmi ò sì mú un ṣẹ, pé èmi ò pa ìdájọ́ òdodo rẹ mọ́. Àpọ́n mi lójú gidigidi. Olúwa sọ mí di ààyè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Èmi bẹ̀ ọ́ Olúwa, gba ọrẹ àtinúwá ẹnu mi, kí o sì kọ́ mi ní ìdájọ́ rẹ. Ọkàn mi wà ní ọwọ́ mi ní ìgbà gbogbo. Èmi kò sì gbàgbé òfin rẹ. Àwọn ènìyàn búburú ti dẹ́kun sílẹ̀ fún mi o, ṣùgbọ́n èmi kò kó sínú rẹ̀. Nípa ẹ̀kọ́ rẹ, ẹ̀rí rẹ ni ogún mi láéláé. Nítorí àwọn ni ayọ̀ inú mi. Èmi ti fa àyà mi sí àti pa ìlànà rẹ mọ́ ní ìgbà gbogbo. Àní dé òpin. Kí Olúwa kó bùkún kíkà ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ kí a tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àìkú. Láti di tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Ohun pàtàkì tí o nílò láti fi jìn ní àkókò rẹ o. Bí o bá ṣe ń lo àkókò sí pẹ̀lú ẹnìkan, bẹ́ẹ̀ ni ìwọ yóò máa dàbí ẹni náà. Ọlọ́run fẹ́ràn rẹ nígbà tí o bá ń lo ojúlówó àkókò rẹ pẹ̀lú rẹ̀, débi pé ó fẹ́ràn kí o lo púpọ̀ nínú àkókò rẹ pẹ̀lú òun ju èyí tí òun ń lò fún un tẹ́lẹ̀ lọ. Ìyàtọ̀ láàárín lílo àkókò rẹ fún un àti pẹ̀lú rẹ̀ ó wà nínú ìwé Lúùkù orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìdínlógójì títí dé ẹsẹ̀ ìkejìléníogójì. Màtá lo àkókò rẹ̀ láti gbé oúnjẹ fún Jésù. Ìyẹn sì dára, ṣùgbọ́n ó wí pé Màríà ti ṣe èyí tí ó ṣe kókó nípa jíjókòó lẹ́sẹ̀ rẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Àkókò tí òun lò láti ṣe iṣẹ́ Olúwa dára, ṣùgbọ́n ohun tó ṣe kókó jù ni àkókò tí òun lò ní iṣẹ́ rẹ̀. Ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ ìjọ àti pásítọ̀ wà tó jẹ́ pé wọ́n kàn máa ń kà á, wọ́n sì yẹ Bíbélì wọn wò. Wọ́n gbàdúrà tàbí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nígbà tí wọ́n bá wá sí ilé ìjọsìn nìkan ni o. O kò lè di tímọ́tímọ́ báyẹn o. Ọlọ́run fẹ́ àwọn ènìyàn tí ó fẹ́ràn láti máa lo àkókò tó jọjú pẹ̀lú rẹ̀, yálà nínú ilé ìjọsìn tàbí ní àdáwà, nítorí pé wọ́n kàn fẹ́ràn rẹ̀. Bí Dáfídì ṣe ní ojúṣe tó, ó kàn fẹ́ràn láti máa lo àkókò níwájú Ọlọ́run. Ìwé orin Dáfídì orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹjọ.
Ìdí nìyẹn tí Ọlọ́run fi sọ nínú ìwé Sámúẹ́lì kínní orí 13 ẹsẹ̀ 14 pé Dáfídì jẹ́ ẹni bí ọkàn òun. Láti di tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run, o kò gbọ́dọ̀ gba kámú pẹ̀lú bí o ṣe ń súnmọ́ nísinsìnyí. O gbọ́dọ̀ máa pebi nígbà gbogbo láti fi ọ̀rọ̀ rẹ̀ àti ìwàláàyè rẹ̀ kí o máa pebi fún. Àwọn tí yóò jẹ́ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run kò ní tẹ́tí nítorí ibi tí wọ́n mọ̀ òun nísinsìnyí. Wọn yóò máa yẹ ọ̀rọ̀ rẹ̀ wò sí. Wọn yóò máa gbàdúrà àti àwẹ̀ sí gbogbo rẹ̀ nítorí kí wọ́n lè mọ̀ ọ́ sí. Paulu àpọ́sítélì sọ nínú ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 10 kí èmi kí ó lè mọ̀ ó lè máa wòye pẹ̀lú gbogbo ìfihàn àti ìbádàpọ̀ ti Paulu àpọ́sítélì tí ó ní òun sì ń wí pé òun fẹ́ mọ Ọlọ́run. Gbà mí gbọ́ ní tòótọ́, ní ọjọ́ tí o bá ti ní èrò pé o ti mọ Ọlọ́run tó, ní ọjọ́ náà ni o bẹ̀rẹ̀ sí ní jìnnà sí ọ̀dọ̀ Ọlọ́run o. O kò ní mọ àwọn ohun tí o rò pé o ti mọ̀ tẹ́lẹ̀ o. Bí o bá dẹ́kun láti máa dàgbà, o bẹ̀rẹ̀ sí ní kú nìyẹn o. Bí o bá pinnu láti má ṣe súnmọ́ Ọlọ́run sí, ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní súnmọ́ èṣù sí o. Eré ìje ni o wà o, kì í ṣe òpópónà tí ó ní àwọn ibùsọ̀. Kò ní ibùsọ̀ rárá. Ní kété tí o bá ti dẹ́kun àti máa lọ, a ó mú ọ kúrò nínú eré ìje náà. Kókó ọ̀rọ̀: iye àkókò tó o bá fẹ́ láti máa lò nínú ìpéjọpọ̀ pẹ̀lú Kristi ni yóò sọ bí ìwọ yóò ṣe jẹ́ tímọ́tímọ́ pẹ̀lú rẹ̀. Kí Olúwa kó fún wa ní oore ọ̀fẹ́ láti jẹ́ tímọ́tímọ́ pẹ̀lú Ọlọ́run. Mọ̀ọ́démọ̀ọ́gẹ̀ ìpé ìpéjú ojú ní àlàáfíà ibi tí a fi àdàgbà ọ̀run kí sí tíkàtì ní sí nígbà tí wọ́n máa pàdé ní ọ̀la. A kú ìsinmi ẹni o. Ó dàbọ̀.